Bismillahirrahmanirrahim. Today we have visited this town, Goho, which one is a Muslim community, and we can see some cattle grazing in their courtyard. This is a place where I think Nigerians need to understand that we need to live together, because I've seen nothing here that can warrant people to agitate that they should be separated from our beloved country, Nigeria. Professor Osman Yusuf, I don't know whether you have anything to say. Assalamu alaikum, my brother in Islam and my sister in Islam. This is where one scholar from northern side. This is where he came 5 days ago. Ahmad Gumi. Gumi came to Igbo 5 days ago without informed all the indigenous people of Igbo. Gumi snake into Igbo to come and do video here. So as a good scholar, Gumi if Gumi want to prove that he is a good scholar, according to Al-Quran, Quran says that La tadkhulu buyutan ghayra buyutikum hatta tastahnisu wa tusallimu ala ahliha. Quran says that you should not enter somebody's house. You should not enter somebody's town. You should not enter somebody's city until you inform the people in the city. So it's like Gumi did not know what he's doing. Gumi don't know anything in our Quran. If Gumi knows what he's doing, Gumi supposed visit all the Islamic clerics in Igbo. Gumi did not visit Imam in Igbo. Gumi did not visit any Islamic scholar in Igbo, especially our Royal Highness in Igbo. Gumi did not visit any one of them. He sneak Gumi and his people sneak into Igbo and do video. Although we did not know the agenda of Gumi, but I know Gumi and his people, Gumi and his Fulani people must have hidden agenda. Must have hidden agenda. Yes. Because we all know it's not today that we know that Gumi is always soliciting for bandit people. Gumi always soliciting for kidnapper people. Gumi always soliciting for terrorist people. So he solicits for Boko Haram people. Now Gumi just bang and his people into Igbo without notifying anybody. Yes. And Al-Quran says that inna mali mu'minuna ikhwatun fa aslihu bayna akhwaykum. If truly Gumi want to make peace, he's supposed to visit the Royal Highness, the Kabiyesi of Igbo. If truly Gumi want to make peace, he's supposed to visit
the chief imam of Igboho, if truly Gumi want to make peace, he's supposed to visit all the Islamic clerics and all the pillars of Igboho. But Gumi did not do that. He just came, he snake, Gumi snake, because all the indigenous people of Igboho, they are here. We have indigenous community leader. Indigenous of Igboho, àwọn bíbí Igboho, àwọn tí wọ́n jẹ́ ọmọ bíbí tí wọ́n ò dẹ̀ fi ayé wọn ṣekúṣe ẹ̀mí wọn ìwà sọmọ Igboho nìkan bíbí ọmọ bíbí ilẹ̀ Yorùbá àwọn ọmọ ọkọ bíbí. Yes. Mashallah. Ègbó ló sọ o. Àwọn bàbá wa nínú Igboho. Chairman ló ń Mashallah. Ẹgbẹ́ rẹ̀ community leader Igboho yẹ Mashallah. Community. Ààrẹ. Àwọn ifá Igboho náà pé ifá. Àwọn àgbà mọ̀ ń pa òwe kan pé tí ọba ọba sílé ìyẹn ṣe ọba mọ̀ ń sọ̀rọ̀ tó mọ̀ ń dúra múra mọ́. Gumi ti ń pẹrẹ lóhun tí ò tó, ohun tí ò tó ni Gumi ń pẹrẹ o. Gumi ohun tí ò tó ni o. Ṣé rí ohun tó ṣẹlẹ̀ sí ohun tó ṣẹlẹ̀ yẹn à ń fi tọ́lọ́hún ṣe ni. Tọ́lọ́hún là ń fi ṣe o. Nígbà tí àlejò wa yìí dé nísìn àáfàá ńlá yìí tá a mọ̀ pé ẹni Ọlọ́run ni kò síbi tí gbogbo ọba tó ń bẹ ń bò yìí ló dé ilé wọn tó kí wọn lọ́kọ̀ọ̀kan ó délé lèmọ́mù ó délé alága ìlú gbogbo àwọn àlú wa tẹ̀lé wa ẹnìkan wà ń bọ̀ láti ìlú ibi tí wọn ò mọ̀ ọwọ́ kó mọ̀lú sínú ọkọ̀ ó dẹ́yìn odi ọwọ́ ajá mọ̀lú yẹn lẹ̀ ó sáré ṣe nǹkan pápápá ọlọ yóò wá wọn fi gbowó lọ́wọ́ àwọn tójú wọn dúdú yóò mọ̀ fi gbowó lọ́wọ́ àwọn. ọ̀rọ̀ àṣà program ẹ̀jọ̀ kó rìn. ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín orílẹ̀-èdè oníbàjẹ́ o ẹ wọ́nu Gumi o kọ́ mọ́ padà wá bímọ o Ìgbòho ẹ ṣe bí téèyàn wà téèyàn mọ̀ sọ pé òun kógun bọ̀ wá pé bá ajá ń bí o alálẹ̀ ilẹ̀ yóò ní gbà fún o wọ́n ẹ dá nǹkan tí ọ̀dà sí ìlú Ìgbòho Sunday Ìgbòho ọmọ dáadáa ni kìí sọlẹ kìí ṣe 419 níbi tó sì lọ yẹn lágbára ìlú Ìgbòho Ọlọ́run ojú kó mẹ́láyọ̀ yóò kó mẹ́láyọ̀ ọmọ akíláwá o nílùú Ìgbòho àwọn màálù tí Gumi ń sọ àwọn ọmọ ibi tó ti rí àwọn màálù yẹn o nítorí pé ẹ sọ fún nínú àwọn nǹkan tó sọ yẹn ẹ wo ọmọ ìlú kan wo ló wà ńbẹ̀ ọmọ ọkọ wo ló wà ńbẹ̀ tí ẹ bá ṣe àwọn ara wọn ọpẹ nìkan ní pòfẹsọ ọpẹ nìkan ní kiri níbo ní ti ń ṣe pòfẹsọ tiẹ̀ nígbà tó bá yẹ pé èèyàn gidi ní Gumi sígbà tó wọlé ṣe pé muslim ló pe rẹ̀ epo bò ní òṣè lọ kírun ní mọ́sálásí kan kọ́wọ́ dákọ̀ pé tó ẹ̀yin mọ́sálásí yóò ẹgbẹ́ owó bíṣẹ̀bílì láyé o pé nítorí òun ni Gumi o òun sì ẹ wá wo ibi tó tún lọ ibi tó tún lọ níbi muslim ló tún lọ ẹ ti rí pé Ọlọ́run obìnrin sí ẹnì kan bá rò pé òun ó fi Sunday Igboho lọ gba yìí lọ́dọ̀ àwọn tó ju wọn ọ̀la kìí ṣe irú àwa o Gumi Ọlọ́run mú ọ gbogbo agbára tó bá ní àfi tí kò bá sobi ló bí ọ lọ́lọ́run mú ọ àwọn ọ̀dẹ̀ bẹ̀rù àwọn tó ń kó káàkiri gbogbo àwọn tó kó sẹ́rí tíjẹ́ tí wọ́n kágbọ̀ wọn mọ́lé ó wu ọlá Ọlọ́run ni pẹ̀lú ọlá ohun tí àwọn bàbá wa máa ń sọ fún nípò pé mọ́ pààyàn o wọ́n jẹ́ kẹ́jẹ́ èèyàn tọwọ́ èèyàn bọ́ ohun tó wò nìyẹn tó fi sájáde ní kìí ṣe ọkẹ́ fi rẹ̀ kalẹ̀ ní kìí ṣe pé bọ́yá àjọba kan ló mú ṣé tó bá fẹ́ bá yín jà ṣe tó bẹ̀ ní ẹ̀ tó bẹ̀ náà àmọ́ gbogbo nǹkan tọ́lọ́hun ni. Sheikh Gumi, as a scholar that he called himself, I think for him, if he wants to do normal thing and follow the normal procedure, before he can do any sort of a kind of thing in Igbo here, he's supposed to visit the leaders of this town. If rightly he wants to proud himself as a scholar of Islam. So Sheikh Gumi did not do anything of such. He didn't visit the chief imam of Igbo land here. Didn't visit the Kabiyesi about anybody that we are having here. So what he did is wrong, totally wrong.
and we are just using this medium to. So aloko ló ń kígbe ní olè. Olè. Mario ọ̀rọ̀ jẹ́ wọ́n á bọ̀ fún. He can just bang on and do whatever he likes. Wherever he is, if at all he's hearing us and he's watching this video, we are using this video to give him a sound of warning that is to desist from a sort of habit. So that's all what I have to say. Gbogbo ẹni tí à ń wò wá ìlú ìgbọ̀n ọ̀gbàbọ̀dé o Gumi Ọ̀yọ́ wa ni o ibi tí Gumi wà rè o Muslim grammar school Ọ̀yọ́ wa ni o ibi Gumi Ọ̀yọ́ wa ni o Ọ̀yọ́ ṣe Gumi ọ̀wà dá school lẹ́ o torí ní táwọn sọ ni pé Gumi wá dá school lẹ́ nípò o ọ̀rọ̀ ẹ̀ ti wá rálẹ̀ láti gbọ́ rárá o school yìí ti wà nílùú ilé ìsẹ̀yìn láti dálẹ̀ 2003 ni wọ́n ti dá school yìí sílẹ̀ Gumi ọ̀rá rẹ̀ lọ́wọ́ bá Ìgbòho Gumi ọ̀rá rẹ̀ lọ́wọ́ ìjòyè Ìgbòho Gumi ò sì ralẹ̀ lọ́wọ́ àwọn ìmáàmù Ìgbòho ọmọ ìlú Ìgbòho kankan ọ̀talẹ̀ fún Gumi o àwọn ará ìlú Ìgbòho ò sì rí Gumi rí ṣùgbọ́n torí pé Gumi ó ní èròǹgbà burúkú lọ́kàn Ọ̀yọ́ wá sínú ìlú Ìgbòho Ọ̀yọ́ wá ní òpàlẹ́ Ọ̀yọ́ wá ní Gumi, you are not an Islamic cleric. Kó lè bá a gbọ́, o lè má gbọ́ Yorùbá lọ́jọ́ máa ṣe ìbò lẹ́ẹ̀kan. Ìbí náà fagídí sọ̀nbọ̀n bí mo ṣe gbọ́ ọmọ lẹ́sẹ̀ ń gbọ́ èyí tẹ̀ ń gbọ́ wá. Gumi, you are not a good Islamic scholar. For you to bank someone. Gumi is a terrorist. In Igbo. He is a terrorist. And you cannot visit any Islamic scholar. You cannot visit any Oba. You cannot visit anybody. You snake in. So eléyìí, àwa bí láti wá ṣe ìwádìí pé ṣé lóòótọ́ làwọn ará Ìgbòho gbàbọ̀dè. Ṣùgbọ́n ẹ dákun gbogbo àwọn tí wọ́n ń sọ lórí social media pé àwọn aráàlú Ìgbòho gbàbọ̀dè fún ọmọ kò rí bẹ́ẹ̀ o. Ẹ dákun ẹ má sọ nǹkan bá mọ́. Àwọn tá a ti ṣe fídíò lórí rẹ̀. Ìlú Ìgbòho lọ́wọ́ olórí ọ̀dọ́ ti sọ̀rọ̀. Alága gbogbo ọjọ́ tí a máa inú òru. Ṣé kàjẹ́ kan kó bu wọlé ni? Ààrẹ Mùsùlùmí ẹ̀rù bẹ́ everybody àwọn tó ń sọ̀rọ̀ náà ni ẹ̀rù bá wọn ni. Èmi àti kábíyèsí ìlú Ìgbòho á sọ lórí fóònù gbà mọ́ wọ̀lú. Adọ́dọ̀ ìmáàmù òlu. Tí bí làwọn àwọn náà lù àwọn ọ̀fẹ́ yẹranko bí Gumi ṣe yẹranko nínú àwọn. Báwo làwọn náà ṣe wá hùwà ẹranko? Gumi hùwà ẹranko hùwà màálù. Káwọn náà wá wọnú olùkákẹ́ wa máa ṣe fídíò láì yọjú sí ọba láì yọjú sí máàmù láì yọjú sẹ́nì kankan eléyìí ó bá ṣùgbọ́n ó kù púpọ̀ káàtó gbogbo ẹ̀yin aráàlú Ìgbòho pátá Ọlọ́run bá wọn máa bá wa dúró tì í. Kí Gumi tó ní orí láyà ẹ má rò pé Gumi ń kọjá lọ o Gumi ò kọjá lọ ó mọ̀ọ́mọ̀ wá síbẹ̀ ni gàrà tó ṣù ọ̀ nìyẹn kọ́kọ́ gbà yẹn fún yín. Gumi mama wá sílùú yín láti wá ṣe nǹkan tó wá ṣe ni. Gumi is a murderer, is a terrorist, is a satanic. Because Gumi wá síbẹ̀ yẹn ni láti wá ṣe iṣẹ́ bí. Ìsídẹ̀ kò yẹ pé nínú igbó tó wà ládùúgbò yín, ó ti wà nínú igbó yẹn tó wá ń bọ̀. Because kò mọ ìlú yín, ẹ rí bó ṣe pé gan Ìgbòho ló pé, kò mọ orúkọ ìlú yín. Kò dá ìlú yín mọ̀ tẹ́lẹ̀. That means èèyàn kan lójúwe ibẹ̀ yẹn fún. Àbíkú ilé ò bá dẹ̀ pa ni. Tòdí ò lè pa ni. Èmi sì tún repeat ẹ̀ pé alámì wà láàrin yín. Èyí tẹ̀ ń ṣe ọmọ ìlú kan kò gbàbọ̀dé o. Ọba ò gbàbọ̀dé o. Mi sọ fún ipò ọba gbàbọ̀dé mi sí ní ọmọ ìlú gbàbọ̀dé. But trust ara yé dáadáa. Trust yourself. Trust yourself. Ọba ìlú gan gbàbọ̀dé fún yàn débi ọmọ ìlú. Àwọn àfáà míì wá òkè báwo náà ṣe tọ ipasẹ̀ dé ibi tó wà ńbẹ̀ yẹn. Ẹni Gumi lọ ibo ni Gumi ti ń bọ̀ tó fi wá jẹ́ pé Ìgbòho ló gbà kọjá. Tí ò bá jẹ́ pé Gumi ti ní àwọn bandit kan nínú igbó tó kó sínú igbó tó lọ yọjú wò. Ẹ má gbàgbé pé wọ́n ní àná òde yìí wọ́n lọ já oúnjẹ wọ́n lọ distribute oúnjẹ pẹ̀lú truck pẹ̀lú kí lorúkọ mọ́tò tí ò lẹ́yìn náà Iliọ́sì ni wọ́n fi lọ distribute oúnjẹ sínú igbó fún àwọn Boko Haram tán kó sínú igbó tí wọ́n ná mú wọn ní nọ́ọ̀tì. Ṣé èyí mọ̀ bóyá oúnjẹ ni Gumi tó lọ distribute fáwọn tilẹ̀ Yorùbá lánàá bóyá ló gbé wá fún tàwọn tọ̀yọ́ did you know that? Bóyá mọ́tò tó gbé wá oúnjẹ ló fi lọ distribute ẹ má gbàgbé pé wọ́n ti mú àwọn kan ní nọ́ọ̀tì
tó lọ distribute oúnjẹ. Gumi ń lọ sínú igbó ó lẹ́yìn DSS ń tẹ̀lé òun. Gumi sọ pé ẹ̀yin DSS ẹ̀yin ọba aládé, that means royal majesty, royal king tí àwọn ọba tí Gumi ń dárúkọ ní bíi ọba olúwo báyìí. Ṣé ẹ ti rí pàṣírí ń tú báyìí? Ọba olúwo ni àwọn royal king tí Gumi ń sọ pé àwọn máa jọ lọ núgbó láti lọ negotiate pẹ̀lú àwọn bandits. Wípé ẹni royal king tó bá lóun ò mọ̀ ń pa rẹ̀ kó jáde. Ẹni DSS ó ní gọ́ọ̀mẹ̀ntì mọ̀ èèyàn mélòó nínú yín ló wá debunk ọ̀rọ̀ tó sọ. Ìwọ ọba Abdulrasis debunk tí Gumi sọ kó wá bùn lépè lórí pọ̀ mọ̀ ń pa tó ṣẹlẹ̀. Ó wà nípa ẹ̀ tó ti gbọ́ nǹkan tó sọ. Ó dẹ̀ rí pé ọmọ yẹn obìnrin ni ẹnu ló fi kígbe torí tó ṣe. Ìwọ gan yẹ kó rò àsọba pé kì í ṣẹjọ́ rẹ o, ohun tó ṣẹlẹ̀ ní o, ó dáńgbá ní ìjọba. Kí ló dé tí ẹ sọ pé kí àwọn Fúlàní lọ máa kidnap àwọn ọmọ gọ́vnọ̀? If not, you are evil. Ohun tó yẹ kí ẹ ṣe ni wípé ó yẹ kí ẹni kan lọ máa kidnap àwọn ọmọ gọ́vnọ̀. Tó bá gbé lóòtítọ́ ó ń ja ìjà yìí, ó ń sọ òótọ́ ọ̀rọ̀, ó ló ń wá ìrẹ́pọ̀ àti ìfọ̀kànbalẹ̀ ní ìlú Ìwó àti ní ilẹ̀ Yorùbá. Ó yẹ kó o dá ọ̀rọ̀ yẹn dáadáa ni. Ohun tó yẹ kó o sọ ni pé kó o wá sọ pé ókè o, ìjọba o, àwọn ọmọ governors nìkan máa kidnap, àwọn ọmọ senator nìkan máa rape, kán máa kidnap torí àwọn náà kùnà, àwọn ọmọ presidency, ọmọ 5 president, gbogbo ẹ̀yin tẹ́ wà ní House of Assembly, gbogbo ẹ̀yin ọmọ senator, gbogbo àwọn ọba tí ò bá ti tọ́jú ará ìlú, òun ni wàá sọ pé kán lọ máa jí gbé, kán máa gbé wọn, kán máa bá wọn sùn tipátipá. But àwọn ọmọ mẹ̀kúnnù tí wọ́n ń jẹ ìyà, tí ebi ń pa wọ́n, sáwọn ló yẹ kẹ́ máa jí gbé. Ìwọ ò mọ̀ pé tẹ́ bá ti ń jí àwọn ọmọ gọ́fúnà gbé, tẹ́ ń gbé ìyàwó wọn, tẹ́ ń bá wọn sùn tipátipá, tẹ́ ń dá fúrọ̀ wọn papọ̀ mọ́ ìdí, tẹ́ mú iwájú wọn, tẹ́ dá papọ̀ mẹ́yìn tí gbogbo ẹ̀ dápọ̀ tán lọ ríran. Ìjọba ó sì ẹ̀tọ́ fún Fúlàní tẹ́ ní kán sí ẹ̀tọ́ fún. Ṣùgbọ́n àwọn ọmọ mẹ̀kúnnù tí ẹ sọ wípé kán lọ máa jí gbé, kán máa gba ransom lọ́wọ́ wọn, ìyẹn túmọ̀ sí pé olè ń jọ gbogbo yín. Ìkà àti ọ̀dájú ni yín, ìjọba ò ní gbọ́ torí tí ìdọ́dọ̀ ìjọba ká ní pé ẹ ti dọ́dọ̀ ìjọba ń sìn ní àsìgbọ́ tí ìdọ́dọ̀ wọn kálẹ̀ ti dọ́dọ̀ ìjọba ń sìn, ìjọba sọ fún yín wípé òkè o torí irú ilé ìwọ gbé Yusufu ẹ lọ gbé Yusufu Buhari, ẹ lọ gbé Yusufu Buhari tàbí ọmọ Ọ̀ṣínbàjò, ẹ lọ gbé kanú, ẹ lọ gbé àwọn méjèèjì, gbé ọmọ Ọ̀ṣínbàjò kó wá gbé, tó bá ti gbé ọmọ Ọ̀ṣínbàjò tán gbé ọmọ vice president àti president, ẹgbẹ́ méjèèjì kó bá ti ráwọn ọmọ ọba aládé bíi méjì, ẹ kó wọn pọ̀. Bíjọba ò bá wá dé dá yín lòun tẹ́ ń béèrè ìmọ̀ wò ń tẹ́ ń dá wàhálà lẹ́sìn láti jọ ìhariwo táǹtà ìwálé àti stop wọn àti tún nǹkan ṣe sí. Ṣùgbọ́n àwọn ọmọ ex president, àwọn president tó ti lọ, àwọn gọ́fúnà gbogbo state kan, àwọn ex wọn tó ti lọ tí wọ́n ṣe tó dáa lọ́dí, irú ọmọ Oyètọ́lá lọ́sùn lọ gbé ọmọ àtìyàwó rẹ̀, ṣé bóun ló fi ọjẹ gọ́fúnà lọ gbé wọn. Sọ wá rí ọmọ tìbàdàn èyí tó lọ tó kú Ajímọ̀bí, ẹ lọ gbé kanú gbogbo wọn. Ìwọ lọ sẹ́kọ̀ọ́, ẹ lọ gbọ́ Akíolú, gbéyàwó Akíolú ọba, gbéyàwó Mákindé, ẹ lọ gbé wọn bí wọn bá ní ṣe nǹkan lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá kí n máa wá wò. Nígbà tẹ́ ẹ gbé wọn, ẹ gbé àwọn ọmọ wọn náà, àwọn ọmọ tí ò lówó lọ́wọ́ lẹ̀ tó ń gbé. Ìdí nìyí tá a fi ń pariwo ọwọ́ akọ ẹ̀wọ̀n competition. Ṣé kú báyé pé wọ́n jọba gidi kò yẹ kó ti tẹ́ pé kó ti fi Lady K sílẹ̀ pé because wọ́n fi repentant sí orí àwọn Boko Haram tó ń pààyàn, tó ń dùyàn, tó ń dóyàn o. Bẹ́ẹ̀ dẹ̀ ní àwọn ọmọ yìí ariwo tí wọ́n ń pani nípa ọ̀rọ̀ àwọn Boko Haram yìí náà ni o, ìjọba dẹ̀ ló kú náà o. Ọmọ sọ yẹn Abdulrasheed ó máa sọ Ọlọ́run mọ nọ́mbà lé ẹ boyfriend mi, Ọlọ́run mọ nọ́mbà lé ẹ Àfáà Abdulhakeem, thank you so much.